ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ṣàlàáfíà lẹ wà. A kú déédéé wòyí o, ṣàlàáfíà mo bá yín. Gist tèmi wọ́n ní Kábíyèsí àti Queen Naomi wọ́n ní wọ́n ra Mercedes Benz fún Tobi o. Wọ́n ní Tobi dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Queen Naomi àti Kábíyèsí. Ẹ jẹ́ ká gbọ́ gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, mo kí yín, èmi ọmọ yín Máṣọlá, ìpè ẹ káàbọ̀. Mo máa ń sọ Yorùbá lórí channel, mo dẹ̀ máa ń sọ èyìnbó lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. To my own subscribers, I say thank you. God Almighty will bless you. Òkè òkè lọ́lá yín á máa lọ́lá, yóò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín Máṣọlá, mo dúpẹ́ lọ́wọ́ yín. Kábíyèsí ra Mercedes Benz fún Tobi nítorí pé èní ni ó pé 1 year anniversary wọn. Ní wíìkì yìí ni anniversary ẹ̀ pé 1 year pẹ̀lú Kábíyèsí. So Kábíyèsí congratulate pẹ̀lú Mercedes Benz. Wọ́n ní nínú mọ́tò 4, wọ́n ní wọ́n bi Queen Naomi pé wo ni kán rà fún. Wọ́n ní Queen Naomi ní pé kán ra Mercedes Benz. Wọ́n ló dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Kábíyèsí àti Queen Naomi together. Ẹ̀yin èèyàn lé gist tèmi. Ẹ̀rí pé ó lágbára. Mo sọ fún yín pé Queen Naomi ní beautiful heart. Wọ́n ever wish anybody ní ibi. Rere ni wọ́n wish everybody, ṣùgbọ́n Kábíyèsí kan lọ kó àwọn olórí tó jẹ́ pé inú wọn ò dáa. Wọ́n lọ fẹ́ wọn gẹ́gẹ́ bí ìyàwó ni. Nítorí pé tó bá yẹ pé inú wọn dáa ni mi rí pọ́n máa ní problem pẹ̀lú Queen Naomi láti ṣe nǹkan tọ́kàn wọn bá ní kán ṣe. Ṣùgbọ́n owú, ọ̀tẹ̀, oríṣiríṣi nǹkan ló wà nínú wọn. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist tèmi lọ. Ẹ̀yin náà ẹ wo bí Mariam ṣe ń ṣe, tó ń gbógun ti Queen Naomi, tó ń bá wọn jà, pé láyé wọn lè wá sínú palace. Kábíyèsí ó ti sọ fún wọn, ó ní pé ìyàwó òun ni òun dẹ̀ máa mú ìyàwó òun àtọmọ òun padà wá sínú palace. Ó ní kán lọ ra lé. Wọ́n láwọn máa sanwó lé, àwọn olórí takú, wọ́n láwọn ò ní lọ. Ṣùgbọ́n ìyẹn tiẹ̀ ti di past tense torí Kábíyèsí ti gbé ìgbésẹ̀, wọ́n ti sọ wípé the only person táwọn fẹ́ kó wà nínú palace yẹn right now bá a ṣe ń gbọ́ òun ni Dr. Elizabeth. Mo ń gbọ́ gist kan bọ̀, I don't know, maybe it's true or not, but tá a bá confirm ẹ̀ máa mú padà wá fún yín. Ṣùgbọ́n right now Queen Naomi àti Kábíyèsí they are in a good place. So gbogbo ẹ̀yin àwọn olórí tó kù wọ́n ń jà, wọ́n ń dìtẹ̀, wọ́n ń ṣe gbogbo nǹkan tó yẹ kó máa ṣe nínú palace. Wọ́n ń jealous, wọ́n ń ṣe competition. Kábíyèsí dẹ̀ ti sọ pé àwọn ò fẹ́ kí anybody bá Queen Naomi ṣe competition nínú palace. Nígbà Queen Naomi ò ń ṣe ẹni tí wọ́n lè bá ṣe competition. Ẹ dẹ̀ mọ̀ pé from day one Tobi ò ráyè ògbó competition level yẹn. Òun mind business ẹ̀ ni. Kò rí ti Queen Naomi rò bó ṣe wà yẹn. Ó ti accept pé ìyálé òní Queen Naomi òní, òun ò dẹ̀ gbọdọ̀ kọjá ààyè lọ́dọ̀ Queen Naomi. So ẹ̀yin èèyàn lé, bí gbogbo ẹ ṣe ń lọ a máa mú wá fún yín. Queen Naomi o, wọn ever ní mind burúkú fún anybody. Ṣùgbọ́n nǹkan téèyàn ò bá nígbà lówó táníkà ló ti ń kọ̀. Ìtorí ẹ̀ ni Queen Naomi fi ní kí Kábíyèsí wá ibi tán máa kó wọn sí. Àwọn ò lè bá ẹni olórí kọ́kọ́ gbé àfi tí ó bá jẹ́ pé nǹkan tí Kábíyèsí ṣe táwọn fẹ́ ni Kábíyèsí ṣe. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist tèmi lọ. Ẹ̀yin náà mọ̀ pé Kábíyèsí ò lè do without Queen Naomi àfi tá a bá fẹ́ tanra wa. Ṣé ẹ mọ̀ pé mo ti máa ń sọ láti bẹ̀rẹ̀ gist mi wípé Kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi. So ní agbára Ọlọ́run, gbogbo wàhálà, ariwo, ìjà, gbogbo ẹ̀ ti ń parí láàrin Kábíyèsí àti Queen Naomi. Mo dẹ̀ mọ̀ pé ire ni gbogbo ẹ̀ máa já sí. So bí Queen Naomi ṣe wà yẹn, ìránṣẹ́ Ọlọ́run ni Queen Naomi, pastor ni wọ́n prophetess ni wọ́n fẹ́ kí inú everybody dùn. Wọ́n fẹ́ kí èèyàn kó ní inú rere. Wọ́n fẹ́ kí ènìyàn kó ní ìfọ̀kànbalẹ̀. Ẹni tó bá ti ń ro ibi, ẹ mọ̀ pé ẹni yẹn ti ní problem. So irú nǹkan báyẹn kò dáa fún yàn. So ìtorí ẹ̀ ni Kábíyèsí fi rọra lọ ń bá ìyàwó wọn tó lọ ń bẹ̀ wọ́n, torí wọ́n mọ̀ pé àdúrà nìkan ni Queen Naomi máa ń gbà fáwọn o. Every time
Ìgbà tí Queen Naomi wà ní palace wọ́n ń gbàdúrà fún Kábíyèsí lọ́sàn-án àti lóru ni. Ẹ̀yin náà dẹ̀ wò àwọn tó bá nífẹ̀ẹ́ Queen Naomi ní Kábíyèsí nífẹ̀ẹ́. Ẹ wo Queen Tèmítọ́pẹ́ ò ní problem pẹ̀lú Kábíyèsí. Wọ́n wà in a good place together. Àwọn àti Kábíyèsí wọn ò ní problem. Ẹni tó bá ti nífẹ̀ẹ́ Queen Naomi báyìí ni Kábíyèsí nífẹ̀ẹ́. Ẹ mọ̀ pé mo sọ fún yín pé tó bá ṣe àwọn olórí gbọ́n ni Ọlọ́run wọn ò bá ní support Kábíyèsí àti Queen Naomi 100% ni. Kò bá sí wàhálà kò bá sí dààmú láàrin wọn ṣùgbọ́n wọn ò gbọ́n. Ètò gbọ́n nú wọn ò pọ̀. So ẹ̀yin èèyàn lé Ọlọ́run á ṣọ́ wa o. Gist tá gbọ́ ni o pé Kábíyèsí ra Mercedes Benz fún Tobi o. Ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Queen Naomi àti Kábíyèsí. Tá bá tún ní any update a máa jẹ́ kẹ́ gbọ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Ọlọ́run Elédùmarè á máa ràn yín lọ́wọ́ o. Ní agbára Ọlọ́run òkè òkè lọ́lá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.